ètò àdúrà àti ìdúpẹ́ òun ni àwọn ẹgbẹ́ akọ̀ròyìn tí ẹ̀ka iléeṣẹ́ NTA Abeokuta fi ń ṣíṣọ lójú ọdún tuntun tí wọ́n fi ń bẹ̀rẹ̀ ètò iṣẹ́ tí yóò máa wáyé nínú ọdún 2024. Bí wọ́n ti ń darapọ̀ mọ́ wọn níbẹ̀, ìṣàkóso ẹgbẹ́ akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ògùn tí alága ẹgbẹ́ náà Wálé Ọlárẹ̀wájú àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ni wọ́n pèsè síbi ètò àdúrà náà pẹ̀lú ọ̀gá àgbà iléeṣẹ́ NTA Abeokuta ẹni tí wọ́n ṣojú fún níbẹ̀. Bákan náà ni àwọn tí ọ̀rọ̀ kàn gbogbo tí wọ́n péjọ síbi ètò àdúrà ọ̀hún fún ọpẹ́ àti ìyìn fún àṣeyọrí gbogbo tí iléeṣẹ́ náà tí wọ́n ti ní àkọsílẹ̀ rẹ̀. Bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà bí wọ́n ti ń làkàkà fún òtítọ́ àti àṣeyọrí orílẹ̀-èdè, wọ́n pè fún ẹ̀mí ọ̀run láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti jẹ́ olùdarí wọn níbi ètò àdúrà náà. Mo fẹ́ rọ àwọn akọ̀ròyìn wípé kí wọ́n mú iṣẹ́ wọn ní òkúkúdùn. Ibi tí wọ́n bá dẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn, wọ́n jẹ́ kí ó jẹ́ òtítọ́ ló ń darí wọn. Ẹ má jẹ́ ká ṣiṣẹ́ nítorí owó tá fẹ́ gbà. Ẹ má jẹ́ ká ṣiṣẹ́ nítorí ipò tí a fẹ́ dé. Ká wá lọ bà orúkọ ara wa jẹ́. Ẹ jẹ́ ká fi ojú wa sí wípé ibi tí Ọlọ́run fẹ́ ká dé la fẹ́ dé. Ká ṣe pẹ̀lú òtítọ́ inú. Láti wá jẹ́ kí ìran àti gbogbo àkọsílẹ̀ kí ó wá sí ìmúṣẹ, ìṣàkóso iléeṣẹ́ NTA Abeokuta ṣe ìlérí ìtọ́jú tó péye fún àwọn òṣìṣẹ́ ní ọdún 2024. Àwọn tí ọ̀rọ̀ kàn níbẹ̀ tí alága ẹgbẹ́ akọ̀ròyìn nípínlẹ̀ Ògùn pàápàá kún lọ́wọ́ pè fún ìmúgbòòrò tí akọ̀ròyìn ní ọ̀nà tó yẹ. Gbogbo wa la mọ̀ pé àdúrà ló máa ń gba agbára kọ́, kì í ṣe nípa agbára, kì í ṣe nípa mímọ̀ iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ni a fi wà láàyè títí di òní. Tí a ò bá fi lé ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run lè máa mọ̀ nǹkan tá a fẹ́. Torí ẹ̀ la ṣe wò pé ẹ jẹ́ ká kún bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, ẹ jẹ́ ká fi àdúrà bẹ̀rẹ̀ ọdún yìí fún gbogbo ọmọ ẹgbẹ́ akọ̀ròyìn ti NUJ ní iléeṣẹ́ NTA Abeokuta. Kẹ́mi Ọ̀rúnṣolú Síkírù ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA Abeokuta.